nǹkan tẹ́ ń sọ ni pé ọmọ oníṣẹ̀ṣe lẹ́yìn náà. àwọn ọmọ oníṣẹ̀ṣe ni mí. wọn lè sáyìn ládàkọ wọ nílẹ̀. oníṣẹ̀ṣe bàbá wojú mẹjá sáwà mọjà wọn lè sáyìn ládàkọ wọ nílẹ̀. gbogbo yẹ kásàgbàgbé ẹ bàbá ìyà ṣẹ̀ṣe ń jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. ẹ mọ nǹkan tó ń wò wọ́n wò pé ìṣẹ̀ṣe wò wọ́n wò pé kí ni ń bẹ nínú ìṣẹ̀ṣe ìdọ̀tí àwọn kan mọ sọ bẹ́ẹ̀ ẹ ti gbọ́. bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé bí ayé ìjọ náà tó máa ní aṣọ babaláwo ń pọ́n aṣọ babaláwo ò dẹ pọ́n mọ́ sí i babaláwo tí ò bá lo fíbo ta lo kíní ṣebí mo sì ní àbúrò mi ló jẹ láàgbà gbogbo Ògùn state ní gbogbo ìpínlẹ̀ Ògùn ní gbogbo Ògùn state òun ní láàgbà àpò Ògùn olóòkọ mi ní Àsùnmọ́ ọmọ bàbá àwíṣẹ ni ọmọ ilẹ̀ ni àlọ́ ọmọ bàbá àwíṣẹ ni ó máa wà nílé ẹ̀ sí. òrìṣà kan bẹ nílùú yìí tí wọ́n ní òrìṣà yẹn àti obìnrin wọn gbọ́dọ̀ fojú ríra wọn. èmi ọmọ mi ò lè pè lóríṣà ṣùgbọ́n á yí ẹ̀yin jù mí lọ. kì í ṣe òòṣà nínú Bible ó jẹ́ ìyàwó King Solomon nínú Quran ó jẹ́ ìyàwó Sulaiman Balikisu òun ni kì í ṣe tìbílẹ̀ ṣùgbọ́n kò gbà kóbìnrin dé ibi tí wọ́n sin sí. ẹ máa bọ̀ bàbá. ìtorí kò gbà bẹ́ẹ̀ kò gbà kí obìnrin débi. ṣe mọ ibi tán sí òun sí ìtorí pé kí ló fà á ni wípé nǹkan ẹ̀gbin táwọn obìnrin máa ń ṣe ló ṣe ní òun ò gbà. àwọn òyìnbó tó dánwò lọ́jọ́ kìíní àná tó wá nígbà yẹn tọkọ wá tíyàwó wá tájà náà wá tán máa já tán ní ajé òun wọbẹ o ìgbà tí wọn gbọ́ tán wọbẹ ìgbà tán dé jọsán oríta pẹrẹ. ní jọsán bẹ́ẹ̀ yẹn. jọsán oríta pẹrẹ nílùú wa kejì tó wà bẹ́ẹ̀. bàbá lọ sọ́nà Ìjẹ̀bú Òde. o ibẹ̀ àtìyàwó àtàjà ibẹ̀ ló dákẹ́ sí. torí kó wọ́n dẹ̀jà. bẹ́ẹ̀ ni. Pòfẹ́sọ̀ Oyèwọlé lọ́jọ́ ayé yàrá àbúrò dáàdì mi yàrá kejì mi ló máa ń dé sí tó máa lọ ṣe prayer lọ tó máa mìíràn ó lè sùn ó lè lo 14 days ó lè lo 7 days níbẹ̀ tí ó yẹ sì tó pé àdúrà téèyàn bá tọ̀rọ̀ tẹ́ bá débẹ̀ gan náà sì tú àwọn ẹni tán wá ń ṣe prayer tádùá àwọn dẹ̀ ń gba ètò ìjọba ò dẹ̀ control bẹ̀ mọ́ federal control state náà dẹ̀ ṣe nǹkan kan bẹ̀ mọ́. Yorùbá Dùn Online TV ẹ máa gbádùn wa nìṣó. ṣùgbọ́n ìgbà tá a ní olórí tún ló kàn mójútó bẹ́ẹ̀ ẹlòmíì tó bá wá ṣe prayer tádùá ẹ̀ gbà anything tó bá jẹ́jẹ́ wọ́n fi ń tún ibẹ̀ ṣe tó tiẹ̀ jẹ́ pé ojú bíi tí wọ́n ti wẹ̀ fún ibẹ̀ náà wá ṣe omi sínsìn. ẹ farabalẹ̀ bàbá a ṣe fíìmù. mo mọ. ẹ wojú mi. àmọ́ ń wojú. ẹ rẹ́rìn. àmọ́ rẹ. ṣẹ́rí kí ìtàn yín kó tó lè dùn dáadáa kọ́rọ̀ ẹ̀ tó lè dùn dáadáa torí àwọn tí ó wò wọ́pọ̀ kó sì tó lè yé wọn ta ni wọ́n ń pè ní Bílíkísù Alágàwúrà. obìnrin ni. mo mọ̀ pé ìyàwó Sólómọ́nì ni nínú Bíbélì. obìnrin ni èyí torí pé àga ẹ̀ náà gbé kúrò bí ló wà ní Mẹ́kà tó ń wò yẹn. ẹ farabalẹ̀ àga Bílíkísù náà gbé kúrò ní bíbá ẹ̀. ò náà lọ ń wò bẹ́ẹ̀. ṣé ìtàn ló sọ ni àbórí bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀ kí báíbù kó tó délé ayé kí báíbù kó tó délé ayé. a jẹ́ pé ìlú yìí ti wà kí báíbù tó délé ayé. tipẹ́tipẹ́ ní ìlú táwa yìí ti wà. bẹ́ẹ̀ ni tipẹ́tipẹ́ kíní kan wá wà tí ò yé mi dáadáa. kí ni o. tí mo sì fẹ́ kó yé mi. níbo ni Bílíkísù ń gbé tẹ́lẹ̀. ṣẹ̀rí yẹn ṣẹ̀rí ibi sàárẹ̀ ń bẹ̀ yẹn ibi tí iṣẹ́ ẹ̀ wà tó ti ń pàṣẹ ibẹ̀ náà ló ń gbé nínú àwọn tó máa ń ṣèwádìí nǹkan kan láti inú ilẹ̀ wọ́n wá láti federal government ṣùgbọ́n àjẹ́ kan súnmọ́ bẹ́ẹ̀ o ṣùgbọ́n wọ́n bá súnmọ́ bẹ́ẹ̀
wípé ẹ̀ ń wálẹ̀ ẹ̀ ń ṣe kinní kan wípé ó yá ń wá àwọn nǹkan wọn rí irú kinní tán fi ń lọ́ta. Àwọn geology nìyẹn. Lóríṣiríṣi ṣùgbọ́n tá a bá sọ fún tó bá lọ wọ ibẹ̀ tó bá rí kú ṣe mọ̀ pé wọ́n á sọ pé kinní kan àdẹ̀ ní nǹkan kan tó ń pa wọ́n nǹkan tó ti sọ wípé nǹkan báyìí òun ò fẹ́ bó ṣe jẹ́ ni. Bàbá tá a bá wà wò dáadáa tí obìnrin bá wọbẹ̀ kí ni ó ṣẹlẹ̀. Ò náà lásọ tóbìnrin bá wọbẹ̀ ọkàn dédé bínú pé àmì mo fẹ́ wọbẹ̀ sí. Tó bá wọbẹ̀ nǹkan tó bá dẹ̀ ṣe mọ̀ pé nǹkan tán bá ní wọn kì í ṣe téèyàn bá ṣe ìwé ẹ̀ náà mo fi sọ tàwọn òyìnbó tó mú ìyàwó ẹ̀ dání ta ní obìnrin òun wọbẹ̀ o níjọ́ mi gan kọ́ńtì bíi 5 kọ́ńtì 6 wọ́n lè pàdé mbẹ̀ bọ́n bá ṣe ń wá tán dọ́dọ̀ olórí wa Bámbàm Àwùjalẹ̀ ọ̀gbàgbàgbà tẹ̀wọlẹ̀ ní Ìjẹ̀bú Òde. bẹ́ẹ̀ ni wọ́n bá ní ibi báyìí rẹ̀ tẹ́ bá dé àwọn hòtẹ́ẹ̀lì tó àwọn hòtẹ́ẹ̀lì gidi ńlá gidi ẹ máa rí magazine ẹ máa rí ohun toy center ibẹ̀ ibẹ̀ lẹ́lòmí máa ti lọ bá Àwùjalẹ̀ pé ìlú wo náà ń pè ní Ṣùngbọ̀ àwọn fẹ́ débẹ̀ náà máa wá síbi Àwùjalẹ̀ máa dàrẹ́tì wọn nínú kó méyàn pẹ̀lú wọn àbí kẹ́kọ̀ọ́ dàrẹ́tì wọn síbi. Tẹ́ bá wá Bílíkìsù Alágàwúrà torí oríire wo ló ń kó bàlú yìí. Oko rẹ̀ púpọ̀ o. Torí èmi ń wò wípé èèyàn lè lọ síbẹ̀ láti lọ ṣàdúrà. Bẹ́ẹ̀ni. Ẹni tí ń bá ń wọ́kọ. Ẹni tí kéèyàn ń wọ́ ọmọ tó èèyàn ń wá ìyàwó ẹni tí èèyàn ń wá mọ́tò èèyàn fẹ́ kọ́lé. Ìyẹn jẹ́ tiẹ̀ lé wá láti ìlú òyìnbó. Bàbá kan ní Kóòdù. Lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ni ní Kóòdù bàbá yẹn dẹ̀ ti kú sí tí bàbá yẹn ti kú sí àti lé ní 8 years or 9 years tó fi wá sí lùmí kì í ṣe 40 years tó máa tún káwọn èèyàn wá wípé sí àdúrà òun gbà ìgbà tó ń wá síbi tó ń ṣe prayer ló ń kọ́lé ló ń ṣoore àwọn tó dẹ̀ ń kó wá náà dẹ̀ wà ń dúpẹ́. Ok táwa bá fẹ́ lọ síbi Bílíkìsù Alágàwúrà rẹ̀ báyìí kí ni nǹkan tá a lè mú lọ. Wọ́n mú kankan lọ o. Mo rò pé báyà ra bí. Ó tí o the next thing obìnrin máa dúró sẹ́nu géètì. Ó lè mọ wò lọ́ọ̀kan. A kàn máa wo ọ̀nà bẹ̀ lọ́ọ̀kan ni kò lè rí bí bẹ́ẹ̀rì yẹn lọ́ọ̀kan ṣòye ṣùgbọ́n a dúró sí ibi ẹnu géètì ìtòrí géètì méjì ni géètì ńlá kan wà ìyẹn ti já géètì àti wọ bí sàárì ẹ̀ ibẹ̀ lóbìnrin máa wà wọ́n máa ṣe prayer a dẹ̀ máa sọ fún pọ̀ ju ẹlòmíì pé tó bá wá ṣe prayer tó ìwà àtẹ̀yàn tẹ́ ẹ̀ bá kí ń kíra yín lọ́kì ìtòrí kádùúrà tó wá ṣe kó lè gbà o ò lè dé bí báyìí kó lọ bẹ́ẹ̀ lòmíì yan òdì kó bẹ́ẹ̀ yan òdì àbí kó tí yan òdì kó tó wá sí o gbọ́dọ̀ lọ sẹ́tù kádùúrà ẹ̀ lè gbà. Ṣé Bílíkìsù Alágàwúrà yẹn tó bímọ? A gbọ́ nínú ìtàn tó bímọ. Ìlú yìí ni ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìlú yìí ló ń gbé kó tó di pé Sulaimon gbọ́ pé ṣe máa pé Sulaimon ó gbọ́ nǹkan tẹ kú wí ó gbọ́ nǹkan tẹ yẹ wí ó wá ní èèyàn kan tún wà ó tún lókìkí tó tún lówó tó tún lókìkí yóò lọ ìgbà yẹn náà ń pè ní ẹyẹ olórúkọ tó máa ń pè ẹyẹ yẹn gbé kan lọ ìgbà tó dé Mẹ́kà ìyẹn ló lóun fẹ́ fẹ́ ìyẹn ló wá ní òun ò ń jókòó lẹ́nu àga náà kọ̀máǹdì àgẹ náà gbé àgẹ ẹ̀ lọ ló ń jókòó sí ṣùgbọ́n ó sọ fún wípé orí adé òun sùn ta o bó pẹ́ bóyá tásìkò bá tó òun á padà lọlé òun. Ọmọ ìlú yìí ni. Bẹ́ẹ̀ni. Bọ̀ ságbolé wọn wà nílùú yìí. A lè sọ ipa agbolé báyìí ni ẹ mọ̀ pé ìlú ọ̀hún ti ṣé ó yé ń sìn nítorí pé báwọn bàbá tó bí wa wọ́n ṣe sọ fún wa wọ́n ṣe sọ fáwọn náà nítorí pé ayé sẹ́ńtúrì ni kírísítẹ́nì ò tiẹ̀ tí ì dàyé kírísítẹ́nì tí ó yé ìyẹn nígbà yẹn ló ṣe jẹ́ pé ìyẹn ìgbà tó dẹ̀ di pé àsìkò tó ló padà bọ̀ Ìkòtí ìgbà yẹn wọ́n fi wọ erédò ẹ̀yẹn débì ní erédò ẹ̀yẹn wà ń bí tẹwà yẹn. Kí ni pè ní erédò? Erédò tó máa dàbí odò omi ò sí bẹ́ẹ̀ kò sí bí òjò ṣe lè rọ̀ tó ó yá tíbì kan kómi kan dàgún kì í ṣe pé ó yá omi máa ṣàn lọ́mbẹ̀ ó ti. Ní bíbá yìí náà a máa rí tabadé bẹ́ẹ̀.
Erédò wà ńbẹ̀. Kẹ́ tó débi Bójì ẹ̀ gangan, tán bá mú yín gba ẹ̀yìn ẹ̀, táwọn obìnrin wà tí wọ́n máa ń kọkù sí ẹ̀ tí Erédò yẹn. Wọ́n wà. Ó jáde sí express bí láti máa lọ sọ́nà Òwì, ó lọ sọ́nà Ìwà Ẹ̀kẹ́, ó lọ sọ́nà Àgọ́. Níbí ìbáyìí sì, ó jáde sógbógbò. Nígbà táwọn obìnrin wípé àwọn fẹ́ máa wọ àwọn Christian, ìyẹn náà fi lọ dá ní Fanya School tó wà ní tẹ́ bá kọjá school Òdòpòtù. Fanya School yẹn wà báyìí. Erédò wà bẹ̀, ìyẹn náà fi dá ṣọ́ọ̀ṣì àwọn tó ra bẹ̀ fi ní Erédò yẹn káwọn lè máa ṣe prayer ń bẹ̀. Bàbá, èèyàn lè bá èèyàn tọrọ àdúrà ń bẹ, bóyá ẹni tí ò níwèé ìgbélú, èèyàn lè bá tọrọ àdúrà ń bẹ. Kò sí nǹkan téèyàn bá tọrọ ń bẹ tí ò ṣe. Ọlọ́dọọdún ẹlòmíì oúnjẹ obìnrin kan wà láti Ìjẹ̀bú-Igbó, ó ti gbé nílé ọ̀dọ̀ wa ń bí báyìí nílé olórí tó wà lọ́kàn ẹ̀. Tí ó yẹ ọdọọdún ló máa ń wá oúnjẹ wá tó máa ń ṣe takeaway. Ẹni tó tún jẹ́ ìyá mi kan yẹn náà dẹ̀ ti kú láti nǹkan bí ọdún 3 sọ́dún 4 yẹn máa ń kó búrẹ́dì wá ni. Ṣé wọ́n máa ń bọ̀? Wọ́n ń bọ̀ òun. Ọgbà kan bọ̀ òun. Àáfàá ló máa wà ń bẹ̀ kẹ́ẹ̀kan dé bẹ́ẹ̀. Ó yá mu wá lọ́dún tó kọjá àbí kẹ́ ẹ jókòó síbẹ̀ tẹ́ bá ti jókòó ẹ̀yin ní ẹ mọ nǹkan tó ń dùn yín lọ́kàn. Lẹ máa bọ́ lọ́hùn sọ ìgbà ìwọ lọ́hùn ní àṣẹ wà ń bí o, ó dá o, tó bá máa dìwò yẹ́ mi fún mi lówó o, fún mi lọ́mọ o, fún mi ní kinní. Owó lẹ́kàn máa fún àwọn aláfa kan ṣàdúrà fún yín. Fún gbogbo èèyàn tẹ́ ń wò wá jákèjádò ibikíbi tẹ́ bá ti ń wò wá, ìlú kan wà nílẹ̀ Yorùbá ní Ògùn State. Tó bá ti ń bọ̀ láti ibikíbi tó bá ti ń bọ̀, yálà láti Ìjẹ̀bú-Igbó ni tàbí láti Ìjẹ̀bú Òde, ìkànnì Yorùbádùn Online TV ẹ tún wo ibi tí iṣẹ́ ìwádìí gbé wa dé. Ìwádìí eléyìí kọ́nfàmù ìyàtọ̀. Ìwọ tó bá sọ pé ọláyà, ó lè pèrè ní ìrànṣẹ́ Ọlọ́run kóbìnrin ní ọ, ọláyà tó gbé Bíbélì lọ́wọ́, máa bọ̀ wá bínú wọbi tí mò ń sọ yìí, kọ́ wá wo nǹkan tí ó padà ṣẹlẹ̀ sí ọ. Tàbí ìwọ tó bá sọ pé báyìí lórí fọn kínní kan lórí, máa bọ̀. Kò sí ẹ̀dá alààyè kankan tó wọ bí báyìí tó bá sá ti jẹ́ obìnrin tó wọ bí tán ní kọ́ mọ́ wọ̀ níbi tí wọ́n sin Bílíkísù, ìyá wa Bílíkísù Alágàwúrà sí. Tẹ́ni yọ jáde, bó tiẹ̀ jáde gan kò ní délé pé. Bẹ́ẹ̀ni. Kò ní délé pé ìyẹn ìyàwó Sùlàìmọ́n tó wà nínú Kùránù. Tó bá ti ń bọ̀ láti Ìjẹ̀bú Òde, sọ fún ọlọ́kadà tàbí mọ́tò, sọ pé òun lọ sí Òkè Ẹ̀rì. Òkè Ẹ̀rì lọ́wọ́ o. Bàbá ń gbà tí mo débí, ẹ̀rù bà mí díẹ̀. Ṣé àmọ́ nǹkan tó bà mí lẹ́rù? Àwọn ìyá yìí sọ̀rọ̀ kan. Wọ́n ní ìgbà àtúnú gbogbo àwọn mùsùlùmí kan tó lọ. Àwọn máa rẹpẹtẹ gidi. Tí ó bá ń ṣe pé Nàìjíríà tó ti dàrú, ká sọ pé Nàìjíríà ò dàrú ni. Nǹkan tán ṣe la títì òdì kejì ọ̀hún yẹn tán ṣe la títì yẹn ni. Direct lè bá máa wá. Ìtorí pé kí ló fà á ni pé láti junction ibi mọ́ọ̀sì yẹn ó máa ń block. Gbogbo bí máa block. Ṣùgbọ́n kó lè di pé kán lè ra àyè jáde náà ṣe la ọ̀nà yẹn láti ilé ọ̀dọ̀ bọ́dà mi àníkè láyà ilé yẹn náà là jáde pé ẹni bá ń bọ̀ agbábẹ̀ ṣó yé ń sìn. Ìdí nìyẹn ló ṣe jẹ́ pé gbogbo nǹkan gbogbo ìgbà yẹn àwọn ti Canada ọmọ wa kan wà níbí òun ní Sharma wọn ní Canada tó jẹ́ Yorùbá òun ní Balógun. Ó ti kó àwọn méjọ tọ̀hún ìyẹn làwọn ń pè ní gọ́vnà bí. Ó ti kó gbogbo wọn wá bọ́tọ́ wá bu àdúrà jẹ. Tí ó GTV tó ti gbé wa everything tí ó yé ń gbà yẹn. Ṣùgbọ́n tí ó bá kàn ṣe pé àwọn ìjọba wa kọ́ ló ń bá wa rọ̀ wọ́n lọ́kàn torí pé ìgbà tí Gbẹ́ngà Daniel tó máa ṣe òṣèlú ibi ló ti wá ṣe prayer tó fi wọlé àkọ́kọ́. Gbẹ́ngà Daniel gómìnà. Bẹ́ẹ̀ ni tí wọ́n bá sọ pé ta ló sọ pé ṣìfù Ismail Ọ̀yọ́lá. Bàbá mi náà lọ ọbẹ̀ máa lọ gbàdúrà. Ṣóyé iṣẹ́ tó ṣe síbẹ̀ tó lò máa kọ́ tẹ́lẹ̀ káwọn èèyàn lè rí bí máa dé sí torí pé lásìkò Babangida owó tán fòtì fún Abẹ́òkúta
wọ́n fi lọ ń wolú mọ́. bàbá mo fẹ́ kẹ́ máa sọ ọdún yín díẹ̀díẹ̀ káwọn èèyàn mọ̀ pé ibi tá a wà wọ́n lè fi tún lọ́tọ̀ ẹ máa sọ àwọn máa jẹ púpọ̀ nílùú òyìnbó. àmọ́ ẹ̀rọ ẹ̀kẹ́ èdè tó bá ti mọ́yàn. ẹ máa sọ mo fẹ́ kó wọn mú ọnú ara wọn mọ́ra wọn. ẹ̀rọ ẹ̀kẹ́ èmi ò lè máa sọ wéfọ̀. ẹ̀yin lè máa sọ bá wà. ò ti bá wà Ẹ̀gbá nìyẹn. wéfọ̀ mo fẹ́ gbọ́ wéfọ̀ àwọn ọkọ̀ yẹn gé ẹ sọ fọ́. ṣé yé sí síbẹ̀ yìí ni sọ fọ́. wéèrí ṣé yé ṣùgbọ́n ló ṣe jẹ́ pé nígbà yẹn owó tán fòtì nígbà yẹn lásìkò Babangida wọn fi ṣiṣẹ́ kankan síbẹ̀ ṣùgbọ́n Gbẹ́ngà Daniel wá ní òun fẹ́ wípé àdúrà òun gbà òun máa ṣe ilé náà gan kò parí ẹ̀ níbẹ̀ èyí tó fẹ́ ṣe síbi géètì pé ẹni tó bá gba bí wọlé agbábí jáde kò parí ẹ̀ náà tó fi ṣe tẹ́nà àkọ́kọ́ yẹn tó fi ṣe tẹ́nà kejì. ní Gbẹ́ngà Daniel. bẹ́ẹ̀ ni ṣe nǹkan kan ìṣe náà tẹ̀ ń sọ pé ó lè máa wá lọ́rùn ìgbà túnú. Abíọ́dún lè parí ẹ̀. kọ́lọ́ ń jẹ́ kí yẹn náà parí ẹ̀ ìbí tẹ́nà kejì ni àdúrà náà là ń gbà pé tó bá kóṣù kan tí ń lọ yóò ṣe. àdúrà náà là ń gbà nítorí pé ìgbà yẹn ọmọ Àjàwà lọ gbé kọ́ńtrátì bẹ̀ fún gbà yẹn. bàbá ìlú yìí ló ti wà tipẹ́tipẹ́. láyé sẹ́ńtúrì ló ti wà. ǹjẹ́ ṣé ìṣẹ̀ṣe míì wà nílùú yìí? ìṣẹ̀ṣe wà dáadáa. ẹ farabalẹ̀. dáadáa ìṣẹ̀ṣe wà. bàbá ìṣẹ̀ṣe ló nílẹ̀. ìṣẹ̀ṣe ló nílẹ̀ tá à ń tẹ̀ yìí. bẹ́ẹ̀ni torí bàbá ẹni ìyá ẹni ìṣẹ̀ṣe ni. bẹ́ẹ̀ni ikin ẹni ìṣẹ̀ṣe ni bẹ́ẹ̀ni. bàbá sọmọ ọmọ ìṣẹ̀ṣe lẹ́yìn náà. èmi ni mo jẹ láàgbà gbogbo lókè tí mo tún jẹ olóògbòjò gbogbo akílẹ̀ jẹ. ẹ farabalẹ̀ bàbá ẹ já sọ kọ́mọ̀bùlẹ̀ dàrú. bàbá ọmọ eléégún ni. bẹ́ẹ̀ni. olórí eléégún lẹ́yìn náà. bẹ́ẹ̀ni. bàbá wo fẹ́ eléégún ó jàre fẹ́ eléégún bàbá wo fẹ́ eléégún ó jàre tọdún bá dé máa kẹgbà dání tọdún bá dé máa kérò lẹ́yìn o ọ̀rọ̀ yìí àdàrí wo bẹ́ẹ̀ jẹun fẹlẹgùn bàbá a kì í gbọ́ gbìyànjú ńlẹ̀ a kì í gbọ́ sọ̀rọ̀ abẹ́rẹ́ lómi bàbá inú mi á dùn kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa wọ̀ ní pàápàá jùlọ ní gbogbo àgbáláyé kò sí orílẹ̀-èdè kan tí ọmọ Ìjẹ̀bú ò sí. bẹ́ẹ̀ni. bàbá mo mọ̀ pàgbára ń bẹ níjẹ̀bú mi ì dákọ̀ ìlú kankan o níjẹ̀bú kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú náà àgbà Ìjẹ̀bú owó ni ẹ dúró ṣé lóòótọ́ owó ń bẹ níjẹ̀bú. owó wà bíi ti bò ó. ṣé ẹ mọ̀ pé owó tó wà ṣé ẹ mọ̀ pé ayé jọ̀hún àwọn bàbá wa irú òdùtọ́ láǹsì owó kòkó àwọn tó ń ṣe owó èkúrọ wọn wà ṣóyè ń sìn dáadáa wọn ṣe ṣé ẹ mọ̀ pé gbogbo yẹn ló pẹ̀lú Lèmọ́mù kọ́lọ̀ foríjì Lèmọ́mù òun ló jẹ́ Lèmọ́mù kẹta Paraku yìí kọ́lọ̀ foríjì kọ́lọ̀ tẹ̀sán. bàbá gẹ́gẹ́ bí olórí eléégún ṣé kí n pè yín ní olórí alágbà àbá alágbà àgàgà. láàgbà gangan láàgbà àgàgà ni lọ́la mọ́ ń pòwe kan wọ́n ní nígbà tí ọdún bá kẹ́sẹ̀ ńlẹ̀ àsùnfùgbà yẹn lọ́mọ alágbà àfijẹ̀kọ́ ṣàmùkẹ́ ìgbà tí ó bá dẹ̀ ti sọdún eégún lẹ̀ yóò nísìn kò sọdún eégún lẹ̀ kò sọdún eégún lẹ̀ mọ́ sí. ọmọ oníṣẹ̀ṣe lẹ́yìn náà. àwọn ọmọ oníṣẹ̀ṣe ni mí. wọn lè sáyìn ládàkọ wọlé lára. oníṣẹ̀ṣe bàbá wojú mẹjá sáwà mọjà wọn lè sáyìn ládàkọ wọlé lára. gbogbo yẹ. kásá gbàgbé ẹ bàbá ìyà ṣẹ̀ṣẹ̀ ń jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. ẹ mọ nǹkan tó ń wò wọ́n wò pé ìṣẹ̀ṣe wò wọ́n wò pé kí ni ń bẹ nínú ìṣẹ̀ṣe ìdọ̀tí àwọn kan mọ sọ bẹ́ẹ̀ ẹ ti gbọ́. bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé bí ayé ìjọ náà tó máa ní aṣọ babaláwo ń pọ́n aṣọ babaláwo ò dẹ pọ́n mọ́ sí i ṣóyè sí lọ́dọ̀ wọn bẹ̀ yẹn sí nǹkan wà tó máa ń bọ lọ́dọọdún tó bá di pé òjò bá sí wọ́n ń pè ní àlẹ́yọ̀ àyọ̀ ni àlẹ́yọ̀ pàtàbí ọ̀gbọ̀n olówó àwọn obìnrin ètì bẹ́ẹ̀ ni tó bá di pé òjò bá sí tíyàn mú
tán bá kó gbogbo nǹkan tán fi ń bọ̀ tán bá kó lọ òjò apá wọn dé ni. irọ́ lẹ pa. òjò apá wọn dé ọ̀pá tán fi tilẹ̀ táwọn Òṣùgbó ń lò nísìn ọ̀pá náà wà ń bẹ̀ tán wá ń gé ń bí báyìí tán ń gé lọ ọmọ mi náà Òṣùgbó ni ọmọ mi ò kàn sí bí ni ọmọ mi kékeré ló ti gbà tágbè bẹ́ẹ̀ ni. bàbá ẹ mọ̀ nípa ká jẹ́ wí ewé sọ̀tún ká jẹ́ òwe sósì ká wá kó pọ̀ mọ́ra wọn kó wá di ẹ̀yọ̀nú. bẹ́ẹ̀ ni. ẹ̀yọ̀nú sì rèé ó ní bàbá ògùn. bẹ́ẹ̀ ó ní bàbá ògùn torí láìsẹ́ ẹ̀yọ̀nú téèyàn bá kàn ṣoògùn kan ṣe lásán. bàbá ó ṣeé ṣe ń gbà mí káwọn ìjọba wò yín wípé àwọn yóò sì wúlò fún wa o ṣe é lọ tán bá pè. àtàn bá pè máa lọ kò sí ibi tẹ́mi ẹ̀ mo jóye ń bàdàn gan nídìílé ìyá mi èmi lọ́tún balógun láti Ìbàdàn wọ́n máa ń lo wọ́n máa ti dé sí ìlú òkè ń bí 5 days 4 days 3 days èmi máa sùn mosque èmi máa sùn lè mọ́mú wa ló wà lẹ́gbẹ̀ẹ́ ń bí òun náà sì síta lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ yẹn tán máa wá sùn bẹ̀. a jẹ́ wípé ó ṣeé ṣe lẹ́yìn ètò yìí táwọn èèyàn bá wò ó ṣeé ṣe káwọn kan wá wò pé ojú ọ̀nà tó lọ síbi ìyá wa Bílíkísù Alága àwọn ó sì ṣe. bẹ́ẹ̀ni tán bá bá wa ṣe ó tiẹ̀ dá ìtorí ayé gọ́vnà ológun ńgbà yẹn Gàgà àwọn ló dá ọ̀dà síbí látòrí tàpẹ́ ló dọ̀dà débẹ̀ ọ̀dà yẹn dẹ̀ ti jẹ́. mo ti rí owó bọ̀ ọ̀dà ti gbá bí àkọjá rí. òun náà ló kọ́ ọ̀l. ọ̀dà ti gbá bí àkọjá rí. ọ̀dà ti gbá bí kọjá rí. bàbá ẹ tẹ̀lé wa lọ. ṣé lọ sí sí àfòkò kan. mo tún ti ní àlejò. èmi wà dọ̀bálẹ̀ mi. ẹtì ẹ máa ẹ ti ẹ dìde. gbogbo àtọ àjọgbọ àjọtọ. àṣẹ. bàbá nítorí ká sọ pé àbúrò mi ti dé ni òun ni kọ́kọ́ wà lọ́wọ́ ẹ̀ nítorí màá lè jẹ́ kẹ́ ẹ lè wọlé ṣó yé ń sìn àìlè wọlé gbogbo àwọn tó wá ń jẹ́jẹ́ ń bẹ̀ ẹ̀ ń ṣe mí wọ́n ti ṣe lọ́dún ní gánṣin náà àwọn pọ̀jù ẹlòmíì tó wá bẹ́ẹ̀ ni wọ́n dún pé ìbí bàí má tún fún iṣẹ́ ìjọba ni a ní kì í ṣe ìjọba àwọn èèyàn ló ṣe yẹn o àwọn tí àdúrà wọn gbà kì í ṣe ìjọba o kì í ṣe ìjọba ṣóyè sí kọ̀ǹgánsì wọn ti wà síbẹ̀ sí níbẹ̀ náà wọ́n ti wà tán ti kó ríngì sí wọn ti ń pọn mi bẹ̀. ẹ wo ìlú ń sọfọ́ láwa o sọfọ́ ṣe rí àwọn èdè yín bíbà ńgbà mi tí bá ń gbọ́ ọmọ mokori mi máa ń dùn torí tẹ́ ẹ bá ti sọ. ẹ jẹ́ ìwé àbúrò mi ìyẹn mọ Ìjẹ̀bú dáadáa sọ. ìtìbọ̀ yẹn àbí yóò sọ fún wa. ẹ wà pé Ìjẹ̀bú náà bóun sí Ìbàdàn náà bẹ́ mi sí kí n tó padà wálé. so a fẹ́ lọ sọ fọ báyìí tó bá ti dé torí mo máa gbọ́ sọ inú mi a máa dùn. ẹ wo ìkànnì Yorùbá Dùn Online TV Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi npa nkúrú èlùbọ́ tí mo sì ní odó gbọ̀ngàn èmi àti bàbá rẹ o ẹ wo bàbá láàgbáàánú o bàbá kí ni nǹkan tó lè bà ẹ́ lẹ́rù torí nǹkan ẹ mọ̀ wò pé débi pé ẹ wọ tẹnísì ẹ wọ trainers ẹ àmọ́ sá lọ wọn lè wọn nílé ń bá. nǹkan tó lè bà mí lẹ́rù lógun àdẹ̀bẹ̀ lọ́hùn ogun ṣé ogun bá ṣẹlẹ̀ lé dúró ni. ẹ wo. ẹ yóò kí sẹ àyà kókó ọ̀nà kí tí ń jẹ dábàá tó ogun. àbẹ̀ lọ́hùn. ajẹ́pọ̀ lẹ́ni. irọ́ lẹ̀ ń pa bàbá. bàbá jẹ́jẹ́ làwọn. irọ́ lẹ̀ ń pa. jẹ́jẹ́ ni. irọ́ lẹ̀ ń pa. eégún mi lẹ́gùn kò dá kan mọ́. mi ò dá kankan mọ́. èmi náà dá kankan mọ́. mi ò dá kan mọ́. ẹ wo yóò mọ dùn fún wa yóò mọ korò máwọn ọ̀tá wa a wà ní ìlú Òkè Ẹ̀rì ní Ogun State ní Ìjẹ̀bú North East ibẹ̀ la wà à ń gbéra a fẹ́ lọ síbi tí ìyá wa Bílíkísù Alága Wúrà níbi tí wọ́n sin wọ́n sí a lè sọ pé wọ́n sin wọ́n náà torí wọ́n ń fọ̀n bí alààyè náà ni torí pé wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá kó ẹ̀bì àdúrà wa wọ́n ń dáhùn àdúrà ń bẹ àdúrà sì ń dá ń bẹ amọ̀dò fún wa yóò mọ kùrù máwọn ọ̀tá wa Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o ẹ tẹ̀lé wa ká lọ à lọ sókè Ẹ̀rì. sísun gbọ́ bàbá ẹ lọ. àbúrò mi ti dé ẹ ti yọ àbúrò mi ti dé alẹ́ tẹ̀lé lọ olórí tún alẹ́ tẹ̀lé wọn lọ. kábíyèsí ọkùnrin sẹ́wọ̀n. nú ọ̀rọ̀ fún wa. bẹ́ẹ̀ ni bàbá mi. kò sí ẹ̀dá alààyè kankan tó dé ibẹ̀ wọ́n ní tí àdúrà ò ní gbà. Inshallah pẹ̀lú kò tí Ọlọ́run. ṣé ẹ lè fi ọ̀rọ̀ ẹ̀rí kan lélẹ̀. pẹ̀lú àṣẹ tí Ọlọ́run. àwọn wo ló ti wárí tádùn àwọn ti gbà. àwọn tó ti wá tàdúrà ti gbà ti pọ̀ bàbá ní ìtumọ̀ ìwẹ̀
àwọn tó bẹ lọ́wọ́n mọ́ ní last year tó ń gbọmọ wá lọ́dún yìí wà dáadáa wá síbẹ̀ ní ìtumọ̀ rẹ̀ left ilẹ̀ lọ. ok a máa yà báyìí ni ok bàbá wà dáadáa. wọ́n ní obìnrin ò gbọ́dọ̀ wọbẹ̀. kò níbi ó níbi tóbìnrin dúró dé ládùúrà tí wọ́n náà ti ń gbà inú ilé lóbìnrin gbọ́dọ̀ wọ̀. tóbìnrin bá wọlé ńkọ́. tóbìnrin bá wọlé nígbà ayé àwọn bàbá wa náà tí àwa rí ní sáìn dáadáa ń bí báyìí kéré jùlọ yà mú wa bí àwọn primary six ya òyìnbó kan wá tó fagídí gbéyàwó ẹ̀ wá sí ibi báyìí báwọn bàbá mi ní kó má wọlé tó fi dandan tó fi wọlé ó wọlé lóòótọ́ nígbà tó jáde a máa kan junction kan níwájú bẹ́ẹ̀ junction yẹn ní náà ti là ní mọ́tò gbọ́ pátá tó jóná mọ́. nǹkan tá à ń sọ ẹ ṣàlàyé kó lè yá àwọn èèyàn dáadáa torí gbogbo àgbáyé fẹ́ wò wá ó dẹ̀ ṣeé ṣe kí ìrànlọ́wọ́ dìde pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà débi wípé wọ́n ń dojú kọ ìṣòro nílùú òyìnbó. ẹ̀yin náà wò ó gbogbo ẹ̀yin èèyàn jákèjádé ibi gbogbo ibikíbi tó lókàlùkù bá wà lórí òkè èèpẹ̀ gbogbo ọmọ Yorùbá Ọlọ́run ti taari nǹkan sọ́dọ̀ wa àwa là ń dara wa láàmú. kò sí ẹ̀dá alààyè kankan tó wá síbi tí ìyá wa Bílíkísù Alága Wúrà tó sùn sí nílùú Òkè Ẹ̀rì ní Ìjẹ̀bú tí kò rí àtúnṣe sí ọ̀rọ̀ ayé rẹ̀ ayé àbáyé àbámọ̀lọ street tí ò rí àtúnṣe sí ọ̀rọ̀ ayé rẹ̀ bàbá ẹ wá ń sọ̀rọ̀ kan kọ́rọ̀ ilé bá nítumọ̀ dáadáa ẹni obìnrin ò gbọ́dọ̀ débẹ̀. obìnrin ò lè wọlé ó ti tó méjì tèmi ti rí dáadáa tó jẹ́ pé ó ti jẹ́ àmì tóbi òfin wọlé gbàgbé wọn primary six yẹn obìnrin tó wà pẹ̀lú ọkùnrin tó wà pẹ̀lú ìyàwó rẹ̀ òyìnbó láwọn méjèèjì outside country tí wọ́n ti wá ń gbà náà lọ ìgbà tí wọ́n débí àwọn bàbá mi ní kó má wọlé ọ̀nà má wọlé ní obìnrin yẹn bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ fi lọ fagídí wọlé Joshua àwọn tó fẹ́ débẹ̀ nísìnyí Joshua tó jáde tí wọ́n lọ Joshua ẹni náà ti là ní mọ́tò ìwọ pátá tó jóná mọ́ àti ọkùnrin àtọkùnrin náà torí kọ́ dẹ̀jà bẹ́ẹ̀ tó gbé dẹ̀jà ìkan náà tó wá náà ìwá tìyẹn náà wá kò tí ì ju roughly nǹkan bíi around 1991 àbí nǹkan kan nìyẹn wá tó fagídí wá nígbà tó gbé ajá wá ẹnìkan ajá ń wọlé ajá ń wọbẹ ẹnìkan ìgbín ń wọbẹ wọn à ń jẹun níbẹ̀ tó bá fẹ́ jẹun ìta nílá jẹun pé bẹ́ẹ̀ ládé wọn lọ street ok kì í ṣe bẹ́ẹ̀ lélẹ̀ mo ń gbọ́ yín lọ sà. ajá òkè ń dé ẹ̀yẹn gbájá wá tíyẹn ní ajá òun ló máa kámẹ́rà òun obìnrin náà ni ajá máa kámẹ́rà bẹ́ẹ̀ ni tó fi kámẹ́rà sí ajá lọ́rùn pẹ̀lú ìyàwó ẹ̀ tó wọlé tó dọ̀rọ̀dọ̀ kó máa wá Joshua àti wọlé láti máa lọ sọ́nà Ìbàdàn yẹn Joshua yẹn wọlé síbí Joshua yẹn kan ní wọ́n ti mọ́tò wọn ti láti gbọ́n pátá ló kú síbẹ̀ kábíyèsí lè dùn gbọ́n pátá láti gbà àti rẹ̀ tó jẹ̀jà. àtìgbà yẹn everybody ti ká wọ́ ọmọ rẹ̀ ló ti ká bá sọ ojú ọ̀nà yìí ó nílò ọwọ́ ìjọba gidi torí bá a ṣe ń já sí kòtò là ń já sí gegele ìbá sì dáa táwọn ìjọba bá lè tún ojú ọ̀nà yìí ṣe tó bá ṣe inú wa dùn ìbá dáa torí mo mọ̀ pé ìjọba lè ṣe dáadáa kódà bàbá ìjọba gómìnà Dàpọ̀ Abíọ́dún lè ṣe wọ́n lè ṣe mo sì mọ̀ pé bókó oṣù kan náà kó lórí epo Ọlọ́run bọ́ fún ọ lórí ọ̀fẹ́ láti lè ṣe wọ́n lè ṣe dáadáa àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo rí wípé a ti fẹ́ débẹ̀ àbí ó kù díẹ̀ mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí àdúrà wọn ti gbà wọ́n wà máa ṣe nǹkan síbí mo nígbàgbọ́ bẹ́ẹ̀ torí pé àwọn ò kì í ṣe ẹni tí ó jókòó tẹ̀tẹ̀rẹ̀ lórí nǹkan kan mo dẹ̀ máa ń ṣàlàyé kinní kan fún gbogbo àwọn tó ń ṣe social media wípé má ro tòní nìkan máa ro tọ̀la mọ́ torí ẹ̀ ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe social media ọ̀pọ̀lọpọ̀ wọn ti jàjẹ́ bánu wọn rántí ibi mọ́. àkọ́ tó bẹ̀rẹ̀ nọ́mbà láti tún wá mọ̀ tún ní fún wọn. so àwọn èèyàn gẹ́ tiẹ̀ tún wá ń rọ̀ọ̀ṣẹ̀ pàrọ̀ fẹ́ wá sí. bẹ́ẹ̀ ni wọ́n tún ní fún wọn nọ́mbà. àwọn èèyàn méjì ó kéwé èèyàn méjì ti wá láti outside country tó wá síbí jẹ́ pé wọ́n tọ̀nà débí ni tó fi débí. wọ́n wá láti aṣọ ajẹ́pẹ́ àwọn èèyàn máa wá láti ìlú òyìnbó wá. dáadáa ìyára kan wá pàdé jẹ́ pé ibà ló ti ṣe àdúrà ìyára yẹn jiyàn tó jẹ́ wípé nítorí iṣẹ́ tèmi ṣe native doctor lèmi. ok native doctor mi. Ìjẹ̀bú-Òde mi Balógun ṣe gbogbo Ìjẹ̀bú-Òde lọ́fíìsì mi wà ìyá yẹn mo máa ń bẹ lọ́hùn fún dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ Ọlọ́run jẹ́ ṣe àwọn gbogbo àdúrà ẹ̀ gbà ìyá yẹn lọ sọ̀hún ọ̀rọ̀ ọmọ tẹ̀ kọ̀rọ̀ bísínẹ́sì pẹ̀lú ọmọ yẹn kan tó ń fa igbó nǹkan kan gbà náà lọ àdúrà ìyá yẹn ṣe gbà ìyá yẹn lọ ìgbà tí ìyá yẹn dé ọ̀hún ìyá yẹn láti ìyá Bàlíkísù sùn bẹ́ẹ̀ láti lọ fara hàn ìyá yẹn
lọ́hùn wípé ọ̀ngbẹ́ngbẹ́ òun Balikisi ó lọ farahàn ìyá yẹn fún ara ẹ̀ lọ́hùn wípé ọ̀ngbẹ́ngbẹ́ òun bàbá wọlé ìṣẹ̀ṣẹ̀ ẹ̀rí kan gàtà ṣe wà síbẹ̀ yẹn ìyá yẹn pẹ̀lẹ́ owó ẹ̀ ti fẹ́ dé àwọn ẹ̀pẹ́ ìyá yẹn pẹ̀lẹ́ ni tí Ọlọ́run gbà fún àkóso fún àtàrí rí kànga yẹn ṣe. Ìyá yẹn ló ṣe é. Bẹ́ẹ̀ ni fún wa tàbí ṣe kànga yẹn. Iṣẹ́ rí kò ṣeé ṣe bọ́ọ̀lù àti ìgbà báyìí bẹ́ẹ̀ kò ṣeé ṣe. ibi tí wọ́n ní iná ti lànà mọ́tò yẹn bíbá ìlàdé. Ṣé rí ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn èèyàn náà máa wá wò torí èmi ò gba nọ́mbà yìí. Àwọn èèyàn lè wò wípé kí ni nǹkan tá a fẹ́ ṣe sí ibi báyìí láti lè máa fi gbàdúrà torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ nílùú òyìnbó tó jẹ́ pé ìyà ń jẹ gidi tí wọ́n kojú ìṣòro ẹlòmíì lè máa wò pé kí ni nǹkan tá a lè ṣe sí ibi báyìí ó ṣeé ṣe kí wọ́n pè mí kémi náà wàá pè yín wípé bàbá mo ń bọ̀ lókè ẹ̀rì a gbọ́dọ̀ wàá ṣe nǹkan síbẹ̀ jọ ń pín géètì ẹ̀ náà ládé mọ́tò lè wọlé o mọ́tò wọlé àgbógbó bẹ gbẹ máa wọlé àti ìdèbí tó bẹ̀rẹ̀ máa dúró sí àti ìdèbí tẹ máa dé ẹ ìfọkàn yín balẹ̀. ẹ̀rù ń bá ń pé kí yóò mọ lọ dágbére fáyé. kò sí nǹkan kan kò sí nǹkan kan kí ni. Ìbàdàn. Kò láti ẹ̀ ń sọ pé ìbá igbó ni ọdún yìí ni mo wó gbogbo ẹ̀ fún mi pé torí gbogbo ìgbà mọ́tò àlè park sí gbogbo wọn lè ra inú wọn tẹ̀ dùn wọn lọ́dún yìí. Obìnrin lè wọ gbogbo bí táwa yìí. gbogbo ẹbí ibi tóbi máa dé obìnrin máa dé báńdìrì ibi tó ti ní tó máa ti ṣe prayer bẹ́ẹ̀ yẹn gbogbo ìgbà obìnrin ló ní. Ok obìnrin kò lè rí kinní yẹn lọ́ọ̀kan. kàn lè rí. Wọ́n bí wọn dáa. kàn lè rí. Àbí ìṣèlú ìgbìmọ̀ rẹ̀. o tí ìyá máa dé bẹ́ẹ̀ máa dé bá dá máa ṣe. Ẹ̀rù ń bá ní. Ẹ̀rù ń bá. Ó máa jókòó síbẹ̀ inú táyìn lọ yìí jìnnà. Ìnọ̀sẹ̀ sínú. So àwa máa dúró sí ibà yìí tí mọ́tò máa dúró sí náà ni. Mọ́tò máa park anywhere ni. Mọ́tò máa park sí anywhere bíbá yìí. Lórí àìwó ìgbà obìnrin lónìí. Studio Majesty Bilikisu sùn. Gbọ́. Òkè bẹ́ẹ̀ Ẹ̀jẹ̀ lè bá àwọn ọkùnrin. Ó wá dé bẹ̀rù sí wá bẹ̀rù. A lè wọ bàtà. Àárọ̀ àwọn abọ́ bàtà bẹ́ẹ̀ la ń bọ́ bàtà sí bàtà ń wọlé. Wọ́n wọ bàtà. Orúkọ gbẹ́lẹ̀ yìí sì ní last year yẹn. Gbẹ̀bí báyìí ti ẹ̀yẹ ká bẹ̀rẹ̀ story yẹn láti bí. Gbẹ̀bí ó ṣe wà. Balikisu jẹ́. Ẹgbẹ́ sáàdì yẹn wá ìgbà yìí. Ẹ máa sọ̀rọ̀. Balikisu jẹ́ obìnrin tó rẹwà tó dẹ̀ ga tó jẹ́ pé ó ní ẹ̀ṣọ́ lára tó jẹ́ pé òun nìkan ní obìnrin tí ó lo adé tó lo adé nígbà náà lọ́hùn. Balikisu yìí kì í ṣe pé wá lá ibi ló ti lọ sọ́dọ̀ Solomon. Ibi ló ti lọ. Ṣùngbọ́ ló ń jẹ́ nígbà náà lọ́hùn. Ṣùngbọ́ oòrùn àti iná ló ń sìn. Kò tí ì sí nǹkan tó jẹ́ oòrùn àti iná ló ń sìn nígbà náà ó lọ́kọ ń bí. Ọkọ ẹ̀ náà wà nítòsí ní tòsí wà ń lù wá bó wọlé ni. Jagunjagun lọkọ ẹ̀ ní ọkọ ẹ̀ fún ara ẹ̀ náà jagunjagun ni ọkọ ẹ̀. Ọkọ ẹ̀ wọ́n pa ọkọ ẹ̀ ní Àlẹ́yọ̀. Bí ẹni sìn òun àti ẹlẹ́jọ́ ń ṣe ìṣẹ̀mí ń bí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bí ṣèmi tó ń ṣe ìṣẹ̀mí ń bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó wá yá bíbà ni ẹyẹ Udúdà ti wá. Ẹyẹ Udúdà tó wà nù kàn tó ti wá. Bíbà ló ti wá. Wíwá tó wá sí bíbà yìí ló ti wá fún ní lẹ́tà nígbà náà lọ́hùn wọ́n ní ìbáṣegbọ́ wípé ṣé ẹyẹ máa yẹ àgbẹ̀ sínú pé ewé tó máa jùlẹ̀. Ó mú wá lórí kìíní ó mú wá lórí kejì orí kẹta ló wá gbàyè lọ́wọ́ ọkọ ẹ̀ pé jẹ́ kóun tọ ẹni yìí lọ gbójúgbò mọ òun ní pẹ́ dé. Bí lọ tó wá lọ a ní àga kan bí àfẹ́yà àga ẹ̀ hàn yìí ayé ẹ̀ lá máa fi wọ̀n ìgbà àga ẹ̀ ti lọ àga ẹ̀ gold ni àga ẹ̀ gan ló máa ń jókòó lórí tó máa ń fi iná ló fi máa ń rọ gold tiẹ̀ fún ara ẹ̀ nígbà náà lọ́hùn níbi tó lọ́hùn fún ní ẹ̀bùdó ìjọ́nà lọ́hùn. Ṣùgbọ́n ìgbà tó wá dìbò máa lọ ìgbà tó máa dọ̀hún ṣe láti ibà ẹ̀ wá sókè èèyàn ni láti bá lọlẹ̀ tó dàbí àǹjọ ní jẹ́sẹ̀ ẹ̀dàbẹ́sẹ̀ ẹ̀ṣin ni ẹ̀sẹ̀ ò dàbí tiwa báyìí. Ṣé ń gbẹ́ bàbá mi ẹ̀sẹ̀ ò dàbí tiwa ẹ̀sẹ̀ dàbí ẹ̀sẹ̀ ẹ̀ṣin ni. Bí ẹ̀sẹ̀ ti dàbí ẹ̀sẹ̀ ẹ̀ṣin yẹn aṣọ ẹ̀ bó bá rìn máìlì kan aṣọ yìí ń wọ́ tẹ̀lé bọ́ lẹ́yìn. Ó jẹ́ ìjà pé ẹ̀ gùn gan wá tó dẹ̀ ga
gíga ẹ máa dára dín ní ẹ máa gíga fẹ́ẹ̀ tó látọ̀ yẹn síbi bí fífẹ̀ tó ó ti fi bí ìtàrí ẹ̀ ṣe fẹ̀ sí ní ọ̀hún. níjọ́ tó wá ń lẹ ẹyẹ Odùduwà sọ fún Solomon pé gbogbo ẹ bá fẹ́ mọ̀ pé nìyí ó yàtọ̀ sí tiẹ̀ pé kó ṣe ìlẹ́lẹ̀ ọ̀dọ̀ ẹ̀ ní glass kó máa wá rí pé àkàndá èèyàn ni kì í ṣe bí tiẹ̀ pé kó máa wọnú glass bá wọnú glass lè rí ẹsẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ òun ò ní rí ẹsẹ̀ yẹn tó gbàṣọ ẹ̀ máa ń bolẹ̀ ó máa bolẹ̀ ni káwọn kan máa fagùn ṣá Islamon ń ṣe bẹ́ẹ̀ ìgbà tó wá ń lọ bọ̀ yẹn ni Islamon wá sọ fún àwọn màlẹ́kà tó wà bẹ́ẹ̀ pé èwo ló lè bá wọn gbé sí àga yẹn wọ́n ní àga tó ní òun ò ní bí ẹni ilé òun kí òun fẹ́ ní ìṣàyà tẹ́yìn bá dé tó bá bá àga yẹn lọ́dọ̀ tòun òun rò pé lè gbà fún òun tí ẹ̀ ń jẹ́jọ́ báyìí nísìn ibẹ̀ ni iná àwọn màlẹ́kà tó bá sọ pé kó dójú kó tó lájú òun á rí kan ṣàgbé ìgbà tó máa débẹ̀ àga tó fún ara ẹ̀ bá lọ́dọ̀ Solomon yẹn ló jẹ́ kí òun ó gbà fún Solomon láti jẹ́ pé ó fẹ́ gẹ́gẹ́ bí ọkọ ó ṣáà ti lo ṣẹ̀mí tó pọ̀ gan lọ́hùn lílọ tó wá lọ ìlú wa yìí tẹ́lẹ̀ àkínjó kí ẹ̀rì òkè kì í rí là ń jẹ́ tẹ́lẹ̀ gbogbo ìgbà ìlú ni tẹ́lẹ̀ ìgbà tó ń lọ ni kókó ń pa àwọn mọ̀lẹ́bí ẹ̀jẹ̀ ń bí báyìí lọ́ni ẹja sásókèrè yìí ló di òkè ẹ̀rì ẹgbẹ́ bàbá mi fa ẹ fa balẹ̀ ẹgbẹ́ bàbá mi dáadáa ẹja sásókèrè yìí ló di òkè ẹ̀rì ìlú wa jẹ́ ìlú tó ẹgbẹ́ kọ́kọ́ ìlú yìí jẹ́ ìlú tó ẹgbẹ́ ìlú tá a ti máa mọ̀ kọ́kọ́ ti ná ọjà tàbí mọ lóbìnrin tàbí mọ jọ́ọ̀gì tàbí mọ ẹ̀fọ́ ẹgbẹ́ òyìnbó tí wọ́n bá wà ń rajà bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílùú yìí ìlú yìí lẹ́yìn kọ́kọ́ ti kọ́kọ́ ṣòwò ẹrú ó dé nǹkan kó lọ Badagry ìlú yìí ti wà tipẹ́ ó ti wà tipẹ́tipẹ́ kọ́kọ́ ti kọ́kọ́ ṣòwò ẹrú kó dé nǹkan ṣe kó lọ sí Badagry ìlú yìí ni gẹ́gẹ́ bí gbàdéhùn wípé òun máa padà wá sílé òun ò ní su àjòjì gbà tó ṣe ilé ìṣẹ́mi tó pẹ́ lánàá òun bọ̀ òun ló débi tí obìnrin òfin wọlé oye nísìn obìnrin dání dáadáa ni ló débi gbóbìnrin mi ò fẹ́ jẹ́ ká máa lo hó fún wọn ẹ jẹ́ ká máa lo hẹ́ fún wọn ẹ ń bá jù wá lọ ó jù wá lọ nù. bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ńsìn bíbá tó wá ń bọ̀ láti ọ̀hún ó ti rányàn wálé lóríṣiríṣi òun padà bọ̀ lòun padà wọlé pé obìnrin mi máa yọ̀ mọ́ òun fáwọn obìnrin wọn á yọ̀ mọ́ òun á kẹ́ òun ẹ̀hún tá a bá lọ Mẹ́kà bá lọ ilé ọdún táwọn obìnrin bá rí ọgbọ́n máa yí kí ni wọ́n máa yọ wọn ká kún àmọ́ ni wọ́n mọ lọ́nbí ìkòkò wọn ni wọ́n mọ wọn ká kún nígbà tó ń dẹ́ ti lọ sọ́hún wọ́n sì yí padà sí Muslim ìpàdé kí ó ti jẹ́ kun Ṣébà nínú Bible ó ti jẹ́ Balikis nínú Quran ṣùgbọ́n yẹn ó jẹ́ orúkọ bí àbísọ báwa Yorùbá fi ń sọ láyé ìsìn ìlànà bá sọmọ lórúkọ kí làwọn bá sọ àbísọ àdálàjẹ fáwọn ti máa ń pè é ṣùgbọ́n bí iye tó máa dé bí àwọn ibì kan tó gbà kọjá gbà tó wọ́n pè ní erédò yẹn ìgbà tèmi jẹ oyè ní 2017 tó mú kọ́kọ́ ibà ẹ̀dá ni lèmi mo jẹ olóòlù ọ̀fù Kíẹ̀rì lẹ́yìn balẹ̀ alihamudulilayi àwọn ọmọ yìí ló kàn Ọlọ́run kó ṣàánú wa ibi ìdájẹ olóòlù ọ̀fù àwa tán erédò yẹn láti ibà yẹn àtọ̀ lọ sí Badagry ó pé 32 ìbẹ̀ erédò yẹn ló gbàbọ̀ wá síbí kọjá ń pẹ́ erédò yẹn ni pé ibi tí àwọn ẹ̀mẹ̀wọ̀ ẹ̀ bá rìn dé tó ń gbẹ bá gbẹ́ àwa yọ ìkórìdẹ pẹ̀lú abẹ́rẹ́ ìkórìdẹ ní ìyẹ́ tó wà ní ẹyẹ pirate àwa sọ sílẹ̀ ó ló máa wá ilẹ̀ yẹn omi tó mú bẹ̀ náà pèlè rédò títí tọ́fi débí ìgbà tó máa débí ó sálámọ̀ sí wọn ẹnìbẹ̀rẹ̀ ò dá lóhùn nígbà tó dé adé ẹ̀kọ́ tẹ̀ kó òun ti sọ pé òun fẹ́ ní kankan tó bá dé ìlú òun fẹ́ mú mi ọ̀dá lóhùn bẹ́ẹ̀ mi ṣe gbọ́ wọ́n á jẹ́ pé ìran tọ̀dọ̀ tèmi tí mo dúró ìran tó ti lọ ló wá bọ́ ọ̀tà tó rí ó kàn sáré wọlé wá lọ fi aṣọ fi pákájà tó rú nígbà wọn lọ wá lọ fi gbá bo omi ó wá gbé fún ó wá mú nínú tó mọ wá ní kó tẹ̀lé òun jẹ́pẹ́ tó mọ orí ìran ẹ̀ bó ṣe ń bọ̀ tó ń bọ̀ pàtó débi ó kàn sàmì àkókò sí ibà wọ́n ti àkókò ẹlẹ́wù kúrò tó tó pọ́n bá fi ṣe fẹ́ǹsì ó sàmì àkókò sí gbogbo ibà ẹ̀kọ́ ẹnì kan ó bí gbọ́dọ̀ máa wọlé àbíkọ ẹ̀gbin kò gbọ́dọ̀ máa wọlé wá bá òun lọ́hùn bó ṣe wọlé nìyẹn ní aláfi wọlé lọ sí ọjà wọlé. wọlé mi síbí lónìí ọmọ ìjà sí gbéga o. Inshallah. ọmọ ìgbéga ìtàsíwájú àlàáfíà ẹ̀mẹ́gbẹ́gùn ọmọ ẹ̀jẹ̀ o.
Ìyàwó mi kò ní sọ orúkọ fẹ́ ìfọmọ. Inshallah. Ẹlẹ́gbẹ̀ tí Ọlọ́run. Jẹ́ kámẹ́rà sí mi. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó, ibi tádùá àti ìgbàládé, ibi tí àdúrà tó ti ń gbà ibẹ̀ là ń lọ yìí. Lọ́kùnrin lóbìnrin, gbogbo nǹkan tó wà bùkọ́ ọmọ kojú, ibi tádùá ti ń gbà ibẹ̀ là ń lọ yìí. Ṣé wá rí ẹni tó bá tún bí ṣe? Ẹ rí bí tí n bá débẹ̀ ẹ ń bá tún bí ṣe. Inshallah. Ọlọ́run ọba Elédùmarè, Ọlọ́run bá tún ọ̀nà tiẹ̀ náà ṣe. Túbẹ̀ sáyé tó Wọ́n máa yà ṣe. ọ́ lẹ́nu àbí? Ìwọ ń wò wípé kí nìkan ta fẹ́ lọ ṣe? Kí nìkan ta fẹ́ lọ wò? Mo ti rí rí. Ǹjẹ́ lóòótọ́ lo rí rí? Ǹjẹ́ ṣó o ti bá ìyanu pàdé nípasẹ̀ ibi tá à ń lọ yìí? Inú mi á dùn, ayọ̀ mi ò kún kó jẹ́ ọ̀kan nínú àwọn tí ó darapọ̀ mọ́ iṣẹ́ yìí. Ẹ já mọ̀ lọ. Ṣé inú mi máa dùn? Ayọ̀ mi máa kún dáadáa. Inshallah. Tí n bá lè rí ohun tí ó ṣe. Inshallah. Fúláwà tẹ́ sọ yẹn. Bẹ́ẹ̀. Ń bọ̀ láti ra fúláwà yẹn. Ó wà ń jẹ́ ìbùn bí. Báwo ni fúláwà yẹn ṣe rí ẹ dákun? Àmì gbígbìn ni àwọn fúlàní tó máa ń gbìn nǹkan gbìn lóríṣiríṣi kó kàn jẹ́ ọ̀nà yà lè fi. A lè fi ti fáì bíbá. Fún gbogbo ẹ̀gbẹ́ orí ilé nísìn. Gbogbo àwọn nǹkan yìí. Orí ilé nísìn mò ń wù dànù. Ọlọ́run lè lo Ọlọ́run mọ àwọn tó lè lò fún atọ́pọ̀. Bẹ́ẹ̀ ọ̀tá ní sí. Ọ̀tá ní sí àpapọ̀ tẹ́ bá débẹ̀ rí ibi tí mo bá pàánù dé alumíníọ̀n dé. Wọn ò ṣe nǹkan kan mo ṣe ń já Ọlọ́run tí ló ṣe àwọn tó ń wá. Bóyá ìbá ẹ̀ tẹ́ bá wá nǹkan tẹ́ bá fún àjọ nìmọ̀ ara alumíníọ̀n àti màgí. Òjò ń jò sí gbogbo bẹ̀rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Kò dẹ̀ kó rí bẹ́ẹ̀. Bí bẹ́ẹ̀ ń ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ̀ríkẹ̀ kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Aláǹtakùn ta dúró gbórí sàárè ìyá yẹn tẹ́lẹ̀ ni. Ìṣẹ́ orí aláǹtakùn yẹn. Orí aláǹtakùn lè wé ń wọ̀lé lórí àwọn ìjọba lóge. Ọjọ́ kó rí bẹ́ẹ̀ àbí? Ìyẹ́ kó rí bẹ́ẹ̀. Ọjọ́ kó rí bẹ́ẹ̀. So kànga yẹn nìyí. Ta ló wọ kànga yìí? Ó bẹ̀rẹ̀ tẹ̀sán. Ìyá wa tí wọ́n san ló wà. Ó ní kan omi. Àti kó ríǹgì sí. Ríǹgì. Yọ wọ́n ní kọ́ ó ní bàbá iṣẹ́ ilé lọ́nà kó fílẹ̀ fún ọdún kan kó tó domi àṣẹ. Kó lè domi àṣẹ. Bẹ́ẹ̀ bí báyìí ni ibi tí ìyàwó ti ṣàlùwàlà. Níbí báyìí jẹ́ gbogbo ìgbà tí báyìí ń pé kànga táwà àti bí báyìí ṣe gbogbo tí wọ́n ṣe rí ni ẹ máa rí gbogbo ó sọ gbogbo ìbáyìí gan nígbà ló ti ṣàlùwàlà. Ó sọ gbogbo ìbáyìí gan nígbà ló ti ṣàlùwàlà. Nígbà ló ti yan náfìlà. Ìgbà náà bẹ́ẹ̀ ló ti yan náfìlà méjì. Mo lè ṣàdúrà bí lónìí. Inshallah. Ọlọ́run wọ ọlá bí lónìí. Gbogbo nǹkan tí ń dùn mí lọ́kàn tí ò mú ayọ̀ mi kún ní gbogbo ọ̀nà wá ṣe fún mi. Gígùn ẹ̀rí. Bẹ́ẹ̀ orí ẹ̀rí ń bì. Ẹsẹ̀ rẹ̀. Nítorí nǹkan tí mo fi tẹ́lẹ̀ mi wọ́n wí pé wọ́n sọ. Pẹ̀lú gọ̀lọ́gbẹ̀ bí wọ́n máa dúró sínú rí. Èmi kan sínú ni máa ń wọ̀bẹ̀ kan lọ́dún náà ni. Tẹ́ bá wọ̀bẹ̀ kí lè máa ṣe? Máa ń ṣe prayer. Ẹ̀yin gangan ẹlòmíì lè wọ̀bẹ̀ lẹ́yìn bá wọ̀bẹ̀ nǹkan. Ìwé ìgbà tá a ti bá lákọsílẹ̀ tẹ́lẹ̀. Kábíyèsí Olódùmarè. Ẹ̀yin nìkan. Èmi àbíkẹ́ ọmọ mi. Tó bá sá ti jẹ́ ìran yín ló fún wọn lómi ńgbà náà. Ẹ wá wo ìran yẹn báyìí. Generation to generation. Ẹ lọ handle kámẹ́rà yẹn dáadáa o. Ó ń rí wa láì ẹ̀yà mọ̀ gbọ́n yín lọ. Àwọn ènìyàn sì iṣẹ́ ní igi kan wà lọ́hùn yẹn. Ìtàkùn igi náà ni. Igi kan wà níbí. Aláǹtakùn wa tàdí gbogbo orí ẹ̀ báyìí. Ẹgbẹ́ bẹ́ẹ̀ ń ṣe rí. Òkè yẹn. Ẹ̀rù bí òkè yẹn ṣe dàbí pàǹtì. Aláǹtakùn ṣe rí lórí ẹ̀ nìyẹn. Orí aláǹtakùn lè wọlé lórí. Ewé kì í wọ̀ sí ibi báyìí nígbà náà lọ. Bàtà àwọn olóṣèlú wa ni wọ́n gé igi yẹn. Ṣé ó yẹ kán gé àbí kò yẹ kán gé? Kò yẹ kán gé. Jẹ́ pé àwọn bàbá wa ń gbà yín mọ̀ tí nù ọ̀pọ̀ púpọ̀ ní ara wọn nígbà náà lọ́hùn pé wọ́n máa tún táwọn gbọ́ lọ́wọ́ ṣe yànda fọgbà ìgbà tó gé igi yẹn tán òun ló wá fà tó fi kan síléètì fún wa gbèjà ló ti ká síléètì kúrò lọ ní páànù ló tó kàn páànù tó kàn náà ní ìsìn òun náà ló da ká má sàn pẹ̀lú àwọn ẹlẹ́gbàá tí mo bá bẹ̀rẹ̀ sí ní ṣe lé díẹ̀ bí tí mo bá dé
ní láwọn tí ó ń ràn wá lọ́wọ́ díẹ̀díẹ̀ ibi tí mo bá dé nìyẹn. Bíbá yìí náà tí àwọn ìrìn yìí náà níbi tí mo mọ̀ pé ìyá yìí jẹ́ ìyá ìyanu gidi gan. ẹ ṣe dúró bẹ́ẹ̀ kámẹ́rà ẹ dúró bẹ́ẹ̀. wọ́n fo fẹ́ǹsì àwọn bọ́là fo fẹ́ǹsì gbà yẹn. àwọn ọmọ pẹ̀lú bọ́là. àwọn tó máa ń ṣa pàánù ṣa àjákùn nǹkan àwọn Haúsá. wọ́n fo fẹ́ǹsì wọ́n rẹ́ gbogbo ìrìn yìí lọ. ẹ mọ̀ sọ́nkọ̀ kan kó lè bá yé yẹn àwọn Haúsá sárin ẹja pè bẹ́yìn ọ̀yà. bẹ́ẹ̀ wọ́n fo fẹ́ǹsì wọ́n rẹ́ gbogbo ìrìn yìí lọ. ṣùgbọ́n gbàtà máa wò náà kì í tó wá ṣàwùsá lárí mú ẹni tó padà jẹ́ wọn tí ló jẹ́ ọmọ Ìbàdàn. wà á rẹ́ni lọ. ṣùgbọ́n ó rẹ́ gbogbo orin yìí lọ. gbàtà wá gbogbo orin yẹn lọ rẹ̀ lágbára díẹ̀ gan. gbàtà wá ya wá síbí. gbàtà wá ṣùgbọ́n lóun méjì. bí ìwọ ọ̀yà tó bá yẹ pé òótọ́ ló fẹ́ kí n tọ́jú bíbà ẹ̀. ẹni tó gé ìrìn yìí mo fẹ́ rí kó tó péjọ méje. kó tó pé ọjọ́ méje. gbàtà máa jọ kẹta wà láì ní bíódì tí Daniel Kọ́sádà ṣáìdì yẹn ni mo bá tó ń fọ́ pílẹ̀ láì. mo dẹ̀ mọ̀. ọwọ́ bá ọ. mo bẹ̀ fún ara mi ní ìjọ kẹta. mo ti mọ̀ pé mo dẹ̀ tún sọ mo ní mo fẹ́ kí ìyá ẹ̀ àyùwà ń bọ̀ tún ń bọ̀ pé mo fẹ́ kí n tú egbò mo dẹ̀ rí ṣe. bàbá ẹ wàá sọ̀rọ̀ sáyé tèmi náà bí torí kò síbi tí Ọlọ́run tí gbàdúrà àwọn èèyàn. ètò ìtẹ́ẹ̀sì wò yìí yóò go viral dáadáa débi wípé yóò mú ọ̀pọ̀lọpọ̀ èrè wábí lágbára Ọlọ́run. Alhamdulillah. torí tó bá mú ọ̀pọ̀lọpọ̀ èrè wábí lágbára Ọlọ́run inú tèmi kò dùn. yóò mú ayọ̀ mi kún wípé èmi náà kópa. ṣẹ́gẹ̀tì èmi náà kópa débi wípé àwọn tó wà nílùú òyìnbó àwọn gan inú wọn ó dùn wípé ayé tàwọn gan dáa wípé àwọn náà kópa. bẹ́ẹ̀ni inú wọn kò àti ń kópa dáadáa láwọn tó wá tó ń gbọ́. bàbá ẹ sọ̀rọ̀ sáyé tèmi náà sísá níbi tá a wà yìí mo rí i pé ẹ fẹ́ dàbí pé ẹ̀yin la tọ̀nà kínní Ọlọ́run mọ̀mọ́ gbé yín síbẹ̀ ni bó ni màá sì bẹ̀rẹ̀ àdúrà. tó tí wọn ta máa ṣe ní wípé Ọlọ́run máa ṣe lára gbàdúrà wa. àṣẹ o àmín. Ọlọ́run wọlá ìyálà Balikisu Sùngbọ́ wá wọlá bó ṣe tó ìrìn àgbè ìgbésí ayé rẹ̀ kọ́ ọlá bó ṣe ọ̀rìn kọ́ ọlá bó ṣe jẹ́ kọ́ ọlá bó ṣe jẹ́ kàn ní ìkàn kó sì wọlá ìran tó jẹ́ tó fi débí wá wọlá bó ṣe ṣẹ̀mí ayé rẹ̀ tó fi dìbò wá wo ó fi wá sùn pé ìyá yìí ò sí ìyá tí wọ́n sin wà láì wọn sin ó sùn ni ló lọlẹ̀ ní yẹpẹrùbọ. nítorí tí ìyẹn mo ṣe ń sọ lọ pé kí n parí ìtàn yẹn tán kẹ́ gbọ́ dáadáa ní 2019 wọ́n wá láti Zimbabwe àwọn òyìnbó Zimbabwe bẹ́ẹ̀ ni wọ́n wá síbí wọ́n gbé drone wá chief man Ìjẹ̀bú-Òde tó jáde láyé ńgbà náà ó ti tún sin ẹlòmíì ló wà bẹ́ẹ̀ òun ló connect wọn mọ bá ṣe pè mí yẹn àwọn náà pè mí mo dẹ̀ mú ọ wá wọ́n gbé drone wọn ni má wọlé wọ́n wọlé gbé drone wá ó dẹ̀ fẹ́ lápì wọ́n yàn sí rẹ̀ làfihàn tó yìí tó gbá bíi tẹ́lẹ̀ báyìí wọ́n fẹ́ rẹ̀ sí rẹ̀ wọ́n já àti gbá rìsáàṣì láti bẹ̀rẹ̀ bó ṣe ń ṣe rẹ̀ ní ẹ̀dẹ̀ òun wà ń wo lẹ̀lẹ̀ lọ́nbẹ̀ ẹ̀yin náà rí bá ṣe ń wọlé pẹ̀lú òkú àbí láti kàn nísàlẹ̀ orí ìgbà tó máa débi orí ẹ̀ mo fi confam bí orí ẹ̀ ìgbà tó máa débi orí ẹ̀ bẹ̀ tí orí kan ṣáná dàbí tí àmọ̀nàmọ́ná bá ṣá lójú sánmọ̀ bó ṣe ṣá lójú screen yẹn nìyẹn ṣẹ́rẹ́rẹ́ báyìí ẹgbẹ́ kọ́kọ́ sí mi lórí screen ìgbà tó kọ́ sí mi kọ́kọ́ wò pé kí ló ń ṣẹlẹ̀ lẹ́tà ọ̀pá àtúwò á wò ó débi pé bó ṣe ń lọ yẹn aṣọ ara ẹ̀ ṣó dàbí aṣọ táwọn àfáàfin máa ń wíláwà lè sí táwọn yàrá fi ń sẹ́wùgì láyà àtijọ́ bá aṣọ ara ẹ̀ ṣe lọ nìyẹn ẹsẹ̀ wà ní ẹsẹ̀ wà ní ẹsẹ̀ ẹ̀ náà wá aṣọ ẹsẹ̀ lẹ́sẹ̀ dàbẹ̀ ẹsẹ̀ ẹ̀ ṣí nígbà náà lọ́hùn lè láì rọ̀ àjọ ẹ̀gbọ̀ngàn lẹ̀ rú bíbá ẹ̀ ti bá ń pẹ́ ṣé nǹkan tó tó yìí ló wà ń bí ó bẹ́tà máa fara mi jì mí báyìí. ó bẹ́tà máa fara mi jì mí báyìí. bẹ́ẹ̀ nígbà tí bá fara mi jì tí mo ṣiṣẹ́ ń bẹ tọmọ àbúrò táwọn ṣe gbọ́ bóyá ó máa yọ. yọ́dẹ̀ yọ. mo dẹ̀ dúpẹ́ fọlọ́run pé mo ti rámì láàyè yọ nítorí bí ṣe rí ńlá sí ẹ̀kọ́ ló ṣe é lọ́dún yìí tí a bá dé ìbàyẹn ńlá sí ẹ̀ máa nínú igbó ni gbogbo àwọn tó wá ńlá sí ẹ̀ tó dé ìbàyẹn lọ́dún yìí ọ̀pọ̀lọpọ̀ wọn pa àwọn fún mi lẹ́bùn bàbá yọ yọ inú wọn dùn èmi nígbàgbọ́ pé yọ yọ. bíbá yìí dá gbé kọ́lọ́n kó ṣàwọn bíbá yìí níbi tí wọ́n ti gbé àga rẹ̀ náà ló ń sìn bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ tí mo sọ lápẹẹrẹ pòrùn àti iná ló ń sìn ẹ rí pé àpẹẹrẹ kan rèé bàtí bá abalátàyè báyé nìyẹn àti tú wo wọn kà gbọ́ ní kí wọn má tú di ẹgbẹ́ bá mi àtú wo bó ṣe wà nìyẹn bí igi náà bó ṣe wà nìyẹn bí àlàkẹ́ wa bíbá ẹni ẹ̀yẹ wúdúdú àti wọ́n ti gbé àgẹ̀ lọ bá Solomon lọ́hùn gbàtó wá yaná fúlà tán lọ́hùn yẹn tó ń bọ̀ pé kò wá síbi àga òun kò wá rí pé ajá àga òun ló wà lọ́dọ̀
Solomoni lọ́hùn ìbínú ẹ̀ ló ṣe kíni ló fi sùn ó sùn kàkà báyìí bó ìṣọwọ́ ni tó fi lọlẹ̀ tí yẹ̀pẹ̀ fi rúbò gbogbo àwọn ẹ̀ṣọ́ tó kó wá pátá wọn kàn dọ̀fẹ́ ni ó wá kó bàbá yẹn nìkan ṣo ẹ̀rù gidi ní bàbá bẹ́ẹ̀ kan sáré sáàmù síbẹ̀ wá lọ sáàrin ìlú òun rí nǹkan tó jẹ́ bí èèmọ̀ nǹkan báyìí ló ń rí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà tó di gbọ́ ròyìn tó lọ ń pẹ́ ajẹ́ ni wá ní ìyẹn lọ́ fi ṣe kí ni dókítà wa ló fi wá sàmì sí bíbà ẹ̀ ló fi jẹ́ pé yẹ̀pẹ̀ àṣẹkù nígbà tó kì í fi yẹ̀pẹ̀ yìí ṣe o inshallah máa bù fún yín ẹ lè wọ bẹ máa bù fún yín yẹ̀pẹ̀ yìí ní èní ló gbé ìjẹun tá a ṣe tún náírà bí jarun yẹ̀pẹ̀ ìlọ ń bọdọ wà ń rà wọn àfa ọ̀pọ̀lọpọ̀ àfa wà ń gbà tó fi ń woṣẹ́ wọn làwọn pásọ náà wà ń gbà tó ń gbé sórí ọ̀tà pẹ̀lú àṣẹ ti Ọlọ́run kò sáà sí yẹ̀pẹ̀ yóò kì í dá kò sí nǹkan tó yàn kì í fi ń ṣe lọ́nà tó náà wà pàtà wà bá ní ìta báyìí kọ́lẹ̀ tó fi ń ṣe ó fẹ́ tó 5 sí 6 lójú òun kan lẹ́ẹ̀kan ní ẹ̀pẹ́ yẹn kan lọ díẹ̀ lásán ẹlẹ́ wọn bẹ̀rù kó máa fi sára ẹ̀yọ́ ní gbogbo ayé ni. máa lọ ìyẹ̀pẹ̀ yẹn díẹ̀ àbí. díẹ̀ kí ní ọkọ̀ fi sínú pẹ̀fúmù kan máa fi sára lóògùn tí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń lò nípa ọṣẹ everything máa sọ fún yín. ẹ sọ fún mi. tó adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run àkí Ọlọ́run ìyá yìí ní àmì gan ìgbà tí ìyá yìí lọ fara hàn àmàdébí ìjọba bá Olú níbi tá a wúwá kànga sí yẹn ó ní àmà rí àmì àtẹmẹrẹ Olú yẹn ẹmọ Olú tó máa ń tú lóko yẹn àtẹwọ Olú yẹn fẹ̀ tó yìí ó ga tó yìí ìjọba bá níbi kànga yẹn. nígbà tó wọ́n gbẹ tán. gbà tó kọ́ tó gbẹ̀yìn ó ní àmà rí àmì níbi tá a máa gbé sí bẹ́ẹ̀ ni àdá fún yín ẹni tí ìyá yìí lọ fara hàn ó ní ìgbà tó ń ṣe rí ìyá yẹn kó ga gan-an bóun lè wojú ẹ̀ lójú wọn wá rí tíntín lẹ́gbẹ̀ẹ́ gbogbo òun wojú tèmi bó wá sọ gbọ̀ngbẹ́ngbẹ́ òun ṣẹ́gbẹ́gbẹ́ yẹn nísìnyí gbọ̀ngbẹ́ngbẹ́ òun mo fẹ́ mọ̀ mí bó ṣùgbọ́n kó sọ fún mi pé ibi tí máa ṣe sí màá rà mí bẹ̀ bí ọkàn tèmi pé bọ́ọ̀lù àárọ̀ ọ̀gbìn a máa wà àwọn aràn páìpù ẹ̀ lọ sí ìta obìnrin a máa ṣàlù àlá ọkàn a máa lò ó bàtà àdàgbé kànga bàtà àwa dé tó ní àmà rà mí àmì yẹn la ṣọ́ wá ọdún mi gbogbo sójú ẹ̀gbọ́n mi lágbá yẹn la bá Olú níbẹ̀ yẹn Olú yẹn ga tó yìí ìjẹ́ pé bẹ̀rẹ̀ gbọ́n ká wá sílẹ̀ kò sí ìgbà tó jẹ́ bẹ́ẹ̀.